lọ́jọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 2001 ẹ gbọ́ mi dáadáa o ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 2001 èèyàn the 19th of December 2001 ìníṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ tó màmí gbogbo Nàìjíríà títì ìṣẹ̀lẹ̀ tó mì gbogbo ìlú Ilé-Ifẹ̀ àti ilẹ̀ Yorùbá títì ló máa ṣẹlẹ̀ nígbà tí wọ́n ká gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ni tó tún jẹ́ gbajúmọ̀ olóṣèlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Honorable Odúnayọ̀ Ọlágbájú ẹni tó pè yàn mọ̀ sí Misty tí wọ́n pa nípakúpa síwájú tẹ̀sán ọlọ́pàá Mòore. Ǹjẹ́ lọ́jọ́ tá à ń wí yìí níbo lẹ́yìn wà níbo lẹ́yìn gbé ọmọ ọdún mélòó lẹ́yìn tàbí ẹ̀yin kò tí ì dáyé nígbà náà ni. Fún àǹfààní àwọn ọmọ wa pàápàá àwọn tó wà nílé ìwé àtàwọn tó ń lo abala fún iṣẹ́ ìwádìí lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo orúkọ tí Honorable Ọlágbájú ń jẹ́ ní Honorable Odúnayọ̀ ọmọ Bọ́láńlé Ọlágbájú gbajúmọ̀ olóṣèlú ni ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú tó lẹ́nu dáadáa nílùú Ilé-Ifẹ̀ sí ni pẹ̀lú kódà ó súnmọ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àsìkò náà Ọ̀túnba Oyèyọlá Omíṣore nítorí ọmọ Ilé-Ifẹ̀ kan náà làwọn méjèèjì lásìkò tí ìjà ṣẹlẹ̀ láàrin Omíṣore àti ọ̀gá ẹ̀yìn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Bísí Àkàndé lásìkò tí wọ́n ń ṣèjọba tí Bísí Àkàndé àtàwọn èèyàn rẹ̀ sì ń wá bí wọ́n ṣe rẹ́yìn Omíṣore ìní Ọlágbájú ló máa dìde sí ọ̀rọ̀ náà bí Ọlágbájú bá ṣe ń gbé ìjà Omíṣore nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀wọ̀n èèyàn yóò máa rò pé nǹkan míì wà níbẹ̀ ni o àsìkò kan tiẹ̀ wà táwọn aṣòfin tí wọ́n wà lẹ́yìn Omíṣore fẹ́ yọ Bísí Àkàndé dáhùn nípò tó sì jẹ́ pé Ọlágbájú yìí gan-an ló ṣíwájú wọn kódà òun làwọn gómìnà Bísí Àkàndé rí bí ìṣòro wọn tí ó jẹ́ kí wọ́n rí Omíṣore tí wọ́n yẹ kán rí Omíṣore yọ kúrò ní ipò gbákejì gómìnà. Lásìkò tá a wá ń wò yìí mínísítà ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè yìí òun ni olóyè Bọ́lá Ìgè abẹ́ ìjọba olóyè ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni Bọ́lá Ìgè ó wà lẹ́yìn Bísí Àkàndé lásìkò tí Bísí Àkàndé àti Omíṣore igbákejì ẹ̀jọ́ ń jà ṣáò nínú oṣù kejìlá ọdún 2001 ní ìṣẹ̀lẹ̀ kan tó mì gbogbo ìlú Ilé-Ifẹ̀ àti gbogbo Nàìjíríà ti ṣẹlẹ̀ o níṣẹ́ ni Bọ́lá Ìgè ó lọ síbi ayẹyẹ ìfinijoyè kan láàfin Ọọ̀ni Ilé-Ifẹ̀ ṣùgbọ́n táwọn ọmọ ta gba fìlà lórí ẹ̀ níta gbangba ẹni tó bá jẹ́ ìjìnlẹ̀ ọmọ Yorùbá tó sì súnmọ́ àwọn àgbà dáadáa yóò tètè mọ̀ pé bí wọ́n bá gba fìlà lórí alágbára níta gbangba bẹ́ẹ̀ ìtumọ̀ tó lágbára ńlá ni o bí wọ́n ṣe gba fìlà lórí odidi Bọ́lá Ìgè tó tún jẹ́ mínísítà ètò ìdájọ́ ní làwọn ọmọ lẹ́yìn ẹ̀ ti bẹ̀rẹ̀ wádìí tí wọ́n sì ní Ọlágbájú ló ṣiṣẹ́ náà àti pé ó ń jíṣẹ́ Omíṣore ọ̀gá ẹ̀ ni lẹ́yìn ọ̀sẹ̀ kan ìṣẹ̀lẹ̀ yìí ìyẹn ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 2001 ní làwọn ọmọ ta wọ́n máa lọ ka Ọlágbájú mọ́ níbi tó ti ń ṣe fàájì tí wọ́n sì kọlù níṣẹ́ ni Ọlágbájú máa fẹsẹ̀fẹ̀ ṣùgbọ́n tí wọ́n ka mọ́ iwájú tẹ̀sán ọlọ́pàá gbígbé Mòore nílùú Ilé-Ifẹ̀ tí wọ́n sì gún lọ́bẹ̀ pa síbẹ̀ gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ilé-Ifẹ̀ ló gbóná jọjọ lọ́jọ́ tá à ń wí yìí o bẹ́ẹ̀ yìí bá ti dáyé tẹ̀síjọ́ máa lu Ilé-Ifẹ̀ pàápàá tàbí tẹ̀ wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìṣẹ̀lẹ̀ yìí yóò máa hó ayaya lórí yín ni ìyẹn ọbẹ̀ bá ti gbẹ́jú dáadáa ńgbà náà gbogbo àwọn tó bá wà ní ìlú Ilé-Ifẹ̀ tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bá a ṣe sọ wọn yóò máa rántí ìṣẹ̀lẹ̀ tá à ń wí yìí wọn á sì máa mi orí nítorí pé gbogbo ìlú Ilé-Ifẹ̀ ló mì tìtì kódà àfi bíi pé gbogbo ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n pa lọ́jọ́ náà ni níṣẹ́ ni wàhálà ṣẹlẹ̀ táwọn ọmọlẹ́yìn Ọlágbájú àti Omíṣore sì ń fa wàhálà kiri kódà ọ̀pọ̀ ẹ̀mí ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ o nígbà tí ọ̀rọ̀ yóò gba ibòmíì yọ ní agbẹnusọ ẹgbẹ́ àwọn ọmọ ìlú Ilé-Ifẹ̀ tó ń jẹ́ Ọba Ọlákúnlé Adérẹ̀mí ló máa tú àṣírí pé bó ṣe kù díẹ̀ kí ẹ̀mí bọ́ lẹ́nu Ọlágbájú ni ló sọ fún àwọn pé kọmíṣánná kan nínú ìjọba Bísí Àkàndé aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin kékeré kan l'Àbújá àti aṣòfin kan nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n wà lẹ́yìn ìkọlù tí wọ́n kọlù òun ọkùnrin tó fi kó pé ó jẹ́ kàyéfì ńlá pé iwájú tẹ̀sán ọlọ́pàá tó yẹ kó jẹ́ ibi ààbò ni wọ́n pa Ọlágbájú sí o táwọn ọlọ́pàá ò rí nǹkan ṣe sí i kódà tó ní síwájú ìṣẹ̀lẹ̀ náà Ọlágbájú ti mọ̀ kán fẹ́ pa òun tó sì ti kọ oríṣiríṣi lẹ́tà sí àwọn ọlọ́pàá ṣùgbọ́n tó ní wọn ò fèsì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí tó pé ọ̀sẹ̀ kan ni wọ́n lọ ká Bọ́lá Ìgè náà mọ́lé o tí wọ́n sì pa á nípakúpa ìyàn ìtàn ọjọ́ iwájú lè yí o tí ìgbàgbọ́ wà pé ní ìtorí ikú Ọlágbájú ni wọ́n ṣe gbẹ̀san bẹ́ẹ̀ lára Bọ́lá Ìgè afurasí 11 ni wọ́n kọ́kọ́ mú fún ikú Ọlágbájú nínú oṣù karùn-ún ọdún 2002 bẹ́ẹ̀ ni wọ́n tún rí afurasí 7 míì mú nínú oṣù kẹjọ ọdún 2002 kan náà ṣùgbọ́n ohun tó yà àwọn ẹlẹ́rìn jù ni pé lẹ́yìn tí wọ́n fi díẹ̀ nínú àwọn afurasí náà sílẹ̀ gbàrà tí ọ̀gbẹ́ni Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá
tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà pẹ̀lú Bísí Àkàndé di gómìnà Ọ̀ṣun tó ń ṣayẹyẹ ọdún kẹ̀ lórí àlééfà. Àwọn afurasí tó pa Ọlágbàjú nípakúpa ló kọ́kọ́ tú sílẹ̀ o, tó lóun ṣàforíjì fún wọn pé kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà. Ní ìgbà náà, ọ̀rọ̀ yìí dariwo ńlá káàkiri Nàìjíríà tí ẹgbẹ́ òṣèlú PDP tí Omiṣore àtàwọn ọmọlẹ́yìn Ọlágbàjú wà, wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu Arẹ́gbẹ́ṣọlá pé ìgbésẹ̀ tó gbé fi hàn pé gbogbo wọn mọ̀ nípa ikú gbígbóná tí wọ́n fi pa Ọlágbàjú. Ẹ jẹ́ á tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ Sátidé, nígbà tá a tó mú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè míì tó ti mì orílẹ̀-èdè títí wá sẹ́yìn fún yín. Ìṣẹ̀lẹ̀ tá a sì gbéyàwó ìlọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé ó ṣokùnfà ikú Bọ́lá Ìgè, àti pé nítorí ìṣẹ̀lẹ̀ náà ni ikú Bọ́lá Ìgè ṣe wá tán pa nípakúpa. Ǹjẹ́ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tó pàdé lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ Sátidé, ilé òní ilé wa, ọ̀nà òní náà wa ó dàbọ̀.